èyí ni àṣírí ohun tó gbé Kàfílà Káólà dé ọgbà ẹ̀wọ̀n Òkè Kúrá nílùú Ìlọrin. Ohun ìyàlẹ́nu náà ló sì ń jẹ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n lé àńkọ̀bù lọ́wọ́ gbajúgbajà obìnrin àfáàní Alájà Kàfílátù Káólà bọ́n ti ṣe gbé jàǹtò tí wọ́n sì sọ sí ọgbà ẹ̀wọ̀n Òkè Kúrá nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ohun tí tẹlifíṣàn yìí gbọ́ ni pé lónìí náà ni ó yọjú sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí àfáà oníwàásí àgbáyé ní tó fi ìlú Ìbàdàn ṣebùgbé Akéúgbà Gold fi kàn án. Nílé ẹjọ́ náà ni wọ́n sì ti pàṣẹ wípé kí wọ́n lọ fi Alájà Kàfílà Káólà sí ọgbà ẹ̀wọ̀n Òkè Kúrá nílùú Ìlọrin náà kí ètò ìgbẹ́jọ́ ẹ̀ tó máa tẹ̀síwájú lọ́la òde òní. Tẹ́ ò bá gbàgbé kì í ṣe ìgbà àkọ́kọ́ nìyí tí àwọn àfáà yóò gbéra wọn lọ sí ilé ẹjọ́. Lára àwọn àfáà tí wọ́n ti bá ọ̀rọ̀ ara wọn dé ilé ẹjọ́ ni Sheikh Ahmadu Al-Fulani àti Saheed Shittu. Al-Fulani gan ni ó gbé Saheed Shittu lọ sí ilé ẹjọ́ lẹ́kọ̀ọ́. Ẹ̀sùn sì fi kàn án lọ́dún náà lọ́hùn ni pé ó ba òun lórúkọ jẹ́ tí wọ́n sì fa ọ̀rọ̀ òun dáadáa kí ó tó padà níyànjú. Bó tilẹ̀ pé Yorùbá máa sọ pé a kì í ti kóòtù dé kí a ṣọ̀rẹ́, síbẹ̀ ọ̀rẹ́ ni Al-Fulani àti Saheed Shittu báyìí lẹ́yìn tí ọkùnrin náà tọrọ àforíjì lọ́wọ́ ọmọ ìlú Ìlọrin yìí. Ṣá o, lánàá òde òní ní fídíò kan tí kò wà níta níbi tí Alájà Kàfílà Káólà ti lọ sílé àfáà Làbíbù Lágbàjì nílùú Ìlọrin. Àwọn ọmọ kéwú náà ni ó bá nílé tí wọ́n sì foni kí káàbọ̀. Ohun tó sì fojú hàn ni pé àfáà Làbíbù kò sí nínú fọ́nrán tí ó wà níta ọ̀hún, èyí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé bóyá ọkùnrin oníkéwú yìí kò sí nílé ni. Irú ẹ̀ lọ o, Alájà Kàfílà Káólà wà ní Òkè Kúrá nílùú Ìlọrin, ọgbà ẹ̀wọ̀n ni wọ́n ń pè bẹ́ẹ̀ o. Tẹ́ ò bá gbàgbé, Òkè Kúrá yìí náà ni wọ́n gbé Portable wèrè olórin Ìdààmú àdúgbò lọ lọ́jọ́ tí ó yẹjú sí Saheed Òṣùpá nítorí wọ́n sì fi ilé ńlá yìí kọ́ ọlọ́gbọ́n kó tó padà dáríjì tó lóun kò ní bá ṣe ẹjọ́ mọ́. Lára fídíò tí Akéúgbà Gold ṣe náà ni ẹ̀ ń wò yìí. Mo sọ̀rọ̀ gan nínú wáàsí tá a ṣe kọjá, mo ní gbogbo ẹni tó ṣẹ̀ mí mo forí jì wọ́n àyàfi obìnrin ẹyọ kan. Ṣé màá wá jẹ ìyà púpọ̀ mọ̀pọ̀ ní ètè nígbà wọ́n bà mí lórúkọ jẹ́ tó báyìí tí màá tó wá fi over 12 million sílẹ̀ kò possible ọjà mọ́, àmọ́ kó bá mi ṣe nǹkan mẹ́ta. Eléyìí tó bá ní ẹ̀rí lọ́wọ́ tó mọ̀ pé ó lè kó jáde ọmọ bẹ̀bẹ̀ lórí ẹ̀. Tẹ́rì bá wà, evidence wà, ó lè má bẹ̀bẹ̀ o, pé evidence ń bẹ náà. Àmọ́ tí ò bá sí evidence, bá mi tún orúkọ mi tó bàjẹ́, bá mi tún ṣe nítorí Ọlọ́run, mo bẹ̀ ọ́ ni. Terrorist ni odidi ẹ̀jẹ̀ mi ní ọwọ́ ariwo terrorist yẹn ló ti deny ní visa. Èmi gan ò lè travel, bẹ̀ẹ̀ mo ti gba gbogbo clearance tó yẹ kí n gbà báyìí. Nítorí ọ̀rọ̀ tí ò ní túmọ̀ kankan kó yá kájọ máa lo ayé lọ báyìí. Gbogbo irọ́ ó fi àáké sí gbẹ́rẹ́, tó o bá ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ó bẹ́tà kó tètè withdraw rẹ̀ tó orúkọ tèmi náà ó jẹ́ títí ayé nìyẹn làwọn ọmọ mi ó sì jẹ́. Kò sèrè tá a fẹ́ gbà níbi kẹ́nìkan ó lọ sẹ́wọ̀n. Bẹ́ẹ̀ ó dá kẹ́ni tó parọ́ agree pé lọ́lọ́ pa kó dẹ̀ withdraw ọ̀rọ̀ rẹ̀ kó dẹ̀ tọrọ àforíjì. Ẹlẹ́ẹ̀kẹta, owó tí ọwọ́ àtọkọ rẹ̀ tẹ́ yá ẹ dákun ẹ bá ń dáwọ́ yìí padà. Ìyáálé arábìnrin yẹn sọ pé arábìnrin yẹn jẹ ọkọ àwọn lówó tó pọ̀ gan-an pé bọ́kọ àwọn bí ó bá dá owó padà fọ́kọ àwọn ò ní kọ́bọ̀ táwọn ó dá padà fẹ́ mi. Ó sì mọ̀ pé wọ́n ló dúró fárákùnrin yìí, mo ní mẹ́sẹ̀jì ẹ̀ lórí fóònù mi. Ìwọ ló ní kí n fún ọkọ rẹ̀. Ọkọ ló ti sá lọ látọdún kan yìí, mi ò gbúrò owó mi. Ṣé màá wá jẹ ìyà púpọ̀ mọ̀pọ̀ ní ètè nígbà wọ́n bà mí lórúkọ jẹ́ tó báyìí tí màá tó wá fi over 12 million sílẹ̀ kò possible